ìjà àgbà dé lágbo fújì ṣẹ́yìn náà ti gbọ́ orin tí Saheed Òṣùpá ṣẹ̀ṣẹ̀ kọ. tẹ́bá ti réjì ká o onírìkì mọ̀ tẹ́bá réjì ká onírìkì mọ̀ o ìkan gbọ́dọ̀ rúgà sókè kó ojú kan ìkan gbọ́dọ̀ rúgà sókè kó ojú kan ìkan gbọ́dọ̀ rúgà sókè kó ojú kan alábòsí ẹ̀dá o onírìkì mọ̀ ó mójú owó tún láhùn lóòlè kò mú tọwọ́ ẹ̀ wá bọ́mọdé fún wọn àgbà bí kòkó lé ná búrẹ́dì sí àgbà jẹ bí kòkó lé o ná búrẹ́dì sí àgbà jẹ o bí kòkó lé o ná búrẹ́dì sí àgbà jẹ onílára ẹ̀dá o aláìlérò òpònú ẹ̀dá aláìlérò rí àfibíṣó lórí àṣesílẹ̀ ló ń gbà ìwọ sọgbàdọmọdì kó rárí ìfẹ́ ẹ̀dìyẹ sọgbàdọmọdì o sọgbàdọmọdì kó rárí ìfẹ́ ẹ̀dìyẹ sọgbàdọmọdì kó rárí ìfẹ́ ẹ̀dìyẹ. Kò sí ọ̀rọ̀ méjì tó tún jà ròyìn lórí ẹ̀rọ ayélujára àti nígboro àgàgà láàrin àwọn tó fẹ́ràn orin fújì àtàwọn olólùfẹ́ ògbóǹtarìgì òǹkọrin fújì ní Saheed Akórèdé Babátúndé Òkúnọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá Olúfimọ àkọ́kọ́ ju ti orin tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ kọ láàrin ọ̀sẹ̀ yìí lọ. Orin náà ti di tọ́rọ́ fọ́n kálé báyìí ó sì ti dá awuyewuye sílẹ̀ gidi pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn ṣe sọ pé kò sí àní-àní kankan níbẹ̀. Àgbà ọ̀jẹ̀ òǹkọrin fújì ní Wàsíù Ọmọgbọ́láhàn Adéwálé tí gbogbo ayé mọ̀ sí Wàsíù Àyìndé Kwam1 ló ń bá wí. Wọ́n lóun ló ń kọrin bú òun ló sì pè ní àgbàyà aláìníròrí torí ìwà tó hù. Níbi tọ́rọ̀ náà ká ọba orin Saheed Òṣùpá lára dé yàtọ̀ sí òwe àti ọ̀rọ̀ èébú tó fi bẹ̀rẹ̀ orin rẹ̀ ó tún sọ ọ́ lọ́rọ̀ níparí orin náà bó sì ṣe ń sọ̀rọ̀ náà ló lejú koko bí ẹni tí inú ń bí bẹ́ẹ̀ ló ń nàka ìkìlọ̀ léraléra èdè Yorùbá ìlú òkè ló fi sọ̀rọ̀ ọ̀hún. àwọn mọ̀ pé àwọn làwa ń bá wí àwọn ò ní sọ̀rọ̀ àwọn mọ̀ wèrè mọ mútọ̀ kò ní jánà tó ọba ilé sọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀ wọ́n mọ bí ó pé sọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀. Ọ̀pọ̀ àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ lágbo fújì lásìkò yìí ni wọ́n ti ń sọ pé Wàsíù Àyìndé olúayé fújì tí wọ́n tún ń pè ní K1 The Ultimate ni oníjà Saheed Òṣùpá tó dojú orin rẹ̀ tuntun yìí kọ. Wọ́n ní Wàsíù ló hùwà àgbàyà pẹ̀lú bó ṣe gba owó lọ́wọ́ Táyé Currency ìyẹn Táyé Àkàndé Adébísí lọ́jọ́ tó ń bá a sọ̀rọ̀ bí ìjà àárín òun àti ọ̀gá rẹ̀ Wàsíù Àlàbí Ọdẹ́tọ́lá tí gbogbo ayé mọ̀ sí Wàsíù Àlàbí Pàsúmà tàbí Pàsó ṣe máa parí. Wọ́n ní ìwà tí Kwam1 hù ọ̀hún bí Saheed Òṣùpá nínú gidigidi. Wọ́n ní ìwà ọ̀kánjúà ni ó sì ṣeé ṣe kó jẹ́ èyí ló mú kí Òṣùpá kọrin pé. alábòsí ẹ̀dá onírìkì mọ̀ ó mójú owó tún láhùn lóòlè kò mú tọwọ́ ẹ̀ wá bọ́mọdé fún wọn àgbà bí kòkó lé ná búrẹ́dì sí àgbà jẹ. Àmọ́ àwọn míì sọ pé ọ̀rọ̀ ìjà àgbà tó tún bẹ́ sílẹ̀ lágbo fújì yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tipẹ́ ni àti pé ègbìnrìn ọ̀tẹ̀ lọ̀rọ̀ ọ̀hún bá a ṣe ń pa ọ̀kan ni òmíì ń rú. Wọ́n ní ọ̀rẹ́ ìmùlẹ̀ ní Saheed Òṣùpá àti Pàsúmà látilẹ̀ wá gbogbo yánpọnyánrin àti gbódòǹrúṣọ tó sì ṣẹlẹ̀ láàrin wọn lọ́dún díẹ̀ sẹ́yìn èyí tó mú kí ìjà fẹjú kẹ̀kẹ́ bí ojú ogun tòótọ́ kò ṣẹ̀yìn àwọn tó kó sí wọn láàrin. Wọ́n ní wọ́n kọ́ wọn síra wọn ni àti pé ọ̀gá onífújì kan ni ọ̀dádá àárín wọn. Síbẹ̀ Táyé Currency làwọn kan di ẹ̀bi ọ̀rọ̀ yìí rù. Wọ́n lóun ni eku ẹ̀dá tó tún dá gbogbo eléyìí sílẹ̀. Wọ́n lóun ló ti gibọ ojú egbò tí kò tí ì jiná tán tí awuyewuye fi tún gbòde. Àkọ́kọ́ látàrí ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nípa Pàsúmà èyí tó dá ìjà sílẹ̀ kó tó di pé Kọ̀líńtì Àyìnlá bàbá alágbàdo àti Wàsíù Àyìndé ń bá wọn parí ẹ̀ àti pé irú owó tí Currency ná fún Kwam1 nílé rẹ̀ lọ́jọ́ tó bá a sọ̀rọ̀ ìpẹ̀tùsáwọ̀ ọ̀hún kò yẹ kó náwó bẹ́ẹ̀ bí yóò bá sì ná kò yẹ kó ṣe fídíò rẹ̀ kó sì jù sórí afẹ́fẹ́. Wọ́n lóhun tó ṣe yìí kù díẹ̀ káàtó èyí ló sì tọ́nà ran ìbínú Saheed Òṣùpá. Síbẹ̀
báwọn kan lára àwọn olólùfẹ́ Saridon Papa ìyẹn Saheed Òṣùpá ṣe ń gbóṣùbà fún un tí wọ́n ń kan sáárá sí i pé akin ọmọ tí kì í gbàgbàkúgbà ni bẹ́ẹ̀ làwọn míì ń pàrọwà fún un pé kó jèbù rẹ̀ lórí ọ̀rọ̀ olúayé fújì wọ́n ní kó má bá Wàsíù Àyìndé ṣe fàǹfà títí lọ torí ọ̀rọ̀ lè ṣe bí eré di iṣu atayanyan bẹ́ẹ̀ òwe Yorùbá ní ọ̀rọ̀ balẹ̀ kan baálé bí ọ̀rọ̀ bá dàgbàdàgbà tán ó máa kan jẹ́jẹ́ ni mo jókòó mi. ẹ ò rántí pé èyí ni orin àkànṣe kejì tí Saheed Òṣùpá yóò kọ lórí lọ́gbọ́lọ́gbọ́ tó ń lọ lágbo fújì lásìkò yìí látìgbà tí ọ̀rọ̀ Pasuma àti Currency ti bẹ̀rẹ̀. bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ló ti kọ́kọ́ gbé orin kan jáde níbi tó ti lóun mọ ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ nídìí iṣẹ́ fújì tó sì dárúkọ Pasuma, Òbésèré, òun fúnra rẹ̀ Òṣùpá àti olóògbé Síkírù Àyìndé Barrister. ó ní ànábì ni àwọn yẹn nídìí iṣẹ́ fújì àmọ́ kò dárúkọ Wàsíù Àyìndé, Kọ̀líńtì Àyìnlá àtàwọn míì bẹ́ẹ̀. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá, mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa, mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni, mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o, mo máa nà bí Òṣùpá Saridon Papa ọba, mo bá Basido ọba aláṣàkáṣà òun, mo máa nà bí Bàrúsátì kọlọmbà àdìfọ̀rùnkẹ́ wọn. àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì òṣèfiwé ti sàwábà, ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. kò yé ni èmi ni, yé ni èmi, Ọlọ́run ló ń jẹ́ èmi ni, kẹ́dà yé ni èmi ni. ẹ má ní àwa ni, ẹ yé ni àwa, Ọlọ́run ló ń jẹ́ àwa, kẹ́dà yé ni àwa ni. èyí ló sì ń rùn nílẹ̀ bíi só burúkú kò tí ì rùn tán tí Jàkí ọba orin tún fi fìbínú ju bọ́ǹbù ọ̀rọ̀ tuntun yìí. ṣá o Òṣùpá ti lẹ́ni tóun bá wí mọ́ ara ẹ̀ kò sì tó bẹ́ẹ̀ láti fèsì. ó jọ pé ọ̀rọ̀ ti ń bá ọ̀rọ̀ bọ̀ eégún aláré. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.